ẹ gbọ́ òkú ọ̀rọ̀ tí Yinka Tnt fi ránṣẹ́ sí Yeye Kudi tó fi ń gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ kóun fẹ́ irú ọkọ Yeye Kudi. Ó lágbára o tó fi di pé àwọn èèyàn wá ń béèrè pé irú ọkọ wo ni Yeye Kudi ní, irú ọkọ wo ni Yeye Kudi fẹ́. Ẹ wo ọ̀rọ̀ yìí ta bá ọkọ Yeye Kudi gidi gan o, nítorí Yinka Tnt inú fọ́nrán tẹ́ bá rí gbogbo àrà tó ń dá tó ń kúnlẹ̀ pé tó ń gbàdúrà pé Ọlọ́run irú ọkọ Yeye Kudi yìí òun ò fẹ́, tó ní òun ò lè fi márèèjì Yeye Kudi tọrọ débi pé àtọkọ Yeye Kudi àti Yeye Kudi fún rẹ̀ pé dípò pé òun á wá máa wò wọ́n bí àwòkọ́ṣe àbóhùn ti rí wọn rárá. Ẹ wo ẹ má jẹ́ n sọ gbogbo ẹ̀ tán, gbogbo ẹ̀ ń bẹ nínú fọ́nrán tí Yinka Tnt ti sọ̀rọ̀. Àmọ́ kí ló fa gbogbo lásìgbò yìí, gbogbo wàhálà tó ṣẹlẹ̀ láàrin Yinka Tnt yìí àti Yeye Kudi? Kí ni Yeye Kudi sọ tó di wàhálà tó fi di pé àti Yinka Tnt fòkò ọ̀rọ̀ ránṣẹ́? Ẹ gbọ́. Welcome to Crossblog X TV. Remember to like, share and follow us. Ó ní ẹ̀yin wa ti pọ́n, ó láwa méjèèjì ò lọ́kọ. Yeye Kudi, tí ó bá kú irú ọkọ tiẹ̀ nílé ayé, Elédùmarè ọba tó ní ilé ayé tó lọ́run, ọba tó dá mi tó mọ̀ mí, ọba tó mọ ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo, Ọlọ́run tó fi mí tọ ìyá mi lọ́rẹ tó da ẹ̀jẹ̀ lé mi lórí, ìkúnlẹ̀ abiyamọ, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Tó bá jẹ́ pé irú ẹ̀yà ọkọ tiẹ̀ ló kù, Ọlọ́run yà mí, má jẹ́ kí n rí ọkùnrin pè mí mọ́ láyé. Tó bá jẹ́ irú ọkọ tí wọ́n níyẹn ló kù láyé, ọba tó dá ayé àti ọ̀run, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ọba tó dá ọ̀run méje àti ilẹ̀ méje, tó fi ayé ṣe ìkẹẹ̀dógún, kó yà mí ya gbogbo ọkùnrin tó bá jẹ́ pé irú ọkùnrin bí ọkọ tiẹ̀ ló wà láyé. Ẹlẹ́dàá mi má jẹ́ n fẹ́rú ẹ̀ mọ́ láyé. Tó bá kù pé nílé ayé yìí o, irú ọkọ tiẹ̀ yẹn ló wà láyé, torí jẹ́jẹ́ mi ni mo jókòó, jẹ́jẹ́ mi ni mo jókòó, mi ò mọ ẹ rí. Tó bá jẹ́ irú ọkọ tiẹ̀ ló kù láyé Yeye Kudi, so tó bá tiẹ̀ ń pé àwọn tó lọ́kọ ìwọ náà máa jáde pé o lọ́kọ. Ó mà ṣe o. Tó bá ní ẹ ọlọ́kọ dà, ìwọ náà máa jáde wá náwó sókè pé you are married. Ẹlẹ́dàá mi, mo bẹ̀ ẹ́, ọba tó mọ mí tó mọ̀ mí, ọba tó mọ ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo. Tó bá jẹ́ pé irú ọkọ ìyá Kudi, Yeye Kudi ló kù láyé, ọba tó mọ mí tó mọ̀ mí, olórísun ayọ̀ gbogbo, olórísun ìbùkún gbogbo, jọ̀ọ́ o. Àti Yinka Tnt fèsì sọ̀rọ̀ Yeye Kudi, ọ̀rọ̀ yẹn lágbára, àfi kẹ́ ẹ gbọ́ fọ́nrán ìdílé o. Ẹ wò ó ẹ̀kọ́ kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Tí ó bá jẹ́ pé irú ẹ̀yà ọkọ Yeye Kudi ló wà láyé, Olúwa jọ̀ọ́ yà mí o, má jẹ́ kí irú ẹ̀yà ọ̀dọ̀ mi o, má jẹ́ bá wọn ní irú ọkọ bẹ́ẹ̀ yẹn mọ́. Tó bá jẹ́ pé irú ọkọ Yeye Kudi ni, má jẹ́ kọkùnrin inú rẹ̀, má jẹ́ kí n bá wọn lọ́kọ mọ́ láyé. Yà mí yọkọ, yà àwọn ọmọ mi yarú ọkọ bẹ́ẹ̀ láyé. Wọ́n máa ní pé ọkọ, àní ọkọ wà, ọkọ tún wà, fúnra rẹ̀ lọ analyze ara ẹ̀ pé ṣọkọ ló ní. Èmi ni wọ́n fẹ́ sọ̀rọ̀ sí. Tí bá ní mi ò kí ń sọ̀rọ̀, kì í ṣe bí irú tiẹ̀, torí jẹ́jẹ́ mi ni mo jókòó, kì í ṣe bí irú tiẹ̀ o. Jọ̀ọ́ nítorí Ọlọ́run fàdémi dé mi lórí o, má jẹ́ kó jòjò bẹ́ẹ̀ kó tún ṣọmọ lọ́wọ́ ẹ̀ mọ́, má fi mí kọ́rọ̀ sọ o. Gbogbo nǹkan ayé yèmi àti òsínú the same category o. Ọlọ́run ọba, wàláì mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí. Ṣó ti gbọ́? Fi mí sílẹ̀, èmi ò fẹ́ irú ọkọ tí wọ́n ní. O ò dẹ̀ make list àwọn obìnrin tí mò ń admire pé wọ́n ní ọkọ. O ò make list àwọn obìnrin tí máa fi tọrọ pé Ọlọ́run fún ọmọ mi lọ́kọ. Tó bá jẹ́ irú ọkọ tiẹ̀ ló kù láyé, mo gbà á ládùúrà, ọba tó ṣílẹ̀kùn wákàtí àti ọ̀wọ̀ olórísun ìbùkún gbogbo, má jẹ́ kọ́mọ mi lọ́kọ. Tó bá jẹ́ irú ọkọ tiẹ̀ ló kù, má jẹ́ kí n lọ́kọ. Tó bá jẹ́ irú ọkọ tiẹ̀ ló kù, mi ò fi ọkọ ẹ tọrọ láyé, mi ì fayé ẹ tọrọ. Marriage òwù mi, mi ò rí ẹ, má rí mi. Ẹ̀rí pọ̀rọ̀ yìí lágbára ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn ibo ni fraka yìí ibo ló máa dé dúró? Ó ti bẹ̀rẹ̀ báyìí o, ìgbà wo ló máa tó parí? Nítorí pé kì í ṣe Yinka Tnt nìkan ni ọ̀rọ̀ yìí bá wí, wọ́n dárúkọ Bukky náà, gbogbo ohun tí wọ́n sọ sí Yinka Tnt náà ni wọ́n sọ sí Bukky tó dẹ̀ ti wá kan àwọn méjèèjì yìí. Ọ̀rọ̀ yìí máa fẹ̀ gan o, ó máa lọ fáàfáà gidi gan, ó lágbára.
tó ẹ̀yin èèyàn wa òun rèé òun lẹ ti gbọ́ lẹ́nu Yinka Tnt, ẹ ti gbọ́ gbogbo bọ́rọ̀ ṣe rí bọ́rọ̀ ṣe rí gangan tó fà á tí Yinka Tnt fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Yeye Kudi. Àmọ́ fúrákà rèé fúrákà kan ló tún bẹ̀rẹ̀ yìí ìgbà wo ló máa parí ìbẹ̀rẹ̀ náà la máa mọ̀ àìmọ̀ bí ó ṣe parí ìgbà tó máa parí. Ẹ̀yin èèyàn wa ẹ drop comment here, remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.